Ǹjẹ́ ẹ mọ̀ pé ọ̀jọ̀gbọ́n àkọ́kọ́ tó gba oyè kòfẹ́sọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ọmọ Ògbómọ̀ṣọ́ ni? Orúkọ rẹ̀ ni Professor Nathaniel Túnráyé Oyèrìndé, ọmọ ilé ìgbàgbọ́ nísàlẹ̀ àfọ̀n l'Ógbómọ̀ṣọ́ ni. Ọ̀jọ̀gbọ́n ND Oyèrìndé jẹ́ ọ̀kan lára àwọn adúláwọ̀ tó kọ́kọ́ kàwé gboyè ìmọ̀ ìjìnlẹ̀ tó sì di kòfẹ́sọ̀. Ó lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Baptist Day School Òṣùpá ní Ògbómọ̀ṣọ́ àti Baptist Day School Lagos. Ọba Oyèwùmí Ajagungbadé kejì fi jẹ ọ̀tún baálẹ̀ lọ́dún 1936 l'Ógbómọ̀ṣọ́. Ọbabìnrin Elizabeth ẹlẹ́ẹ̀kejì ó fi àmì ẹ̀yẹ Order of British Empire ta lọ́rẹ lọ́dún 1947 nígbà tó ṣe ayẹyẹ ọjọ́ìbí rẹ̀. Orílẹ̀-èdè Nàìjíríà náà fún un ní àmì ẹ̀yẹ Member of the Federal Republic of Nigeria MFR. Ọ̀jọ̀gbọ́n ND Oyèrìndé ló kọ ìwé ìtàn Ògbómọ̀ṣọ́ tí a tẹ̀ jáde lọ́dún 1934. Ó kú lọ́dún 1977 lẹ́ni ọgọ́rùn-ún ọdún lé méjì. Ọ̀jọ̀gbọ́n ND Oyèrìndé ní ọ̀pọ̀ àwọn èèyàn tó ń tọ́ka sí pé òun fẹ́ ni ẹni àkọ́kọ́ tó gboyè kòfẹ́sọ̀ nílẹ̀ ìwọ̀ oòrùn Áfíríkà.